Aláàfin gan bó ṣe wà lẹ́ni yìí olótù kò lè pàṣẹ fún èmi kí hàtì lórí àṣẹ ká ń bọ̀ sí Ọ̀ọ̀ni wà sítorí kí ni màmá tó bí ló bí mi ni. Bàbá ẹ jẹ́ ká kó ìlà kúrò nínú ẹ̀kọ́ ò kọlà. Ifá kọ́ ló yàn wọ́n kò jù yẹn lọ. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé Ifá ló yan Aláàfin ti lọ́wọ́lọ́wọ́ báyìí kò ní rí art bó ṣe ń rí art yẹn. Pé Aláàfin tó gbẹ́sẹ̀ lọ́hùn gbogbo ayé lórí wípé bó bá fẹ́ bá Ọ̀ọ̀ni ìrìṣà ó fẹ́ bá sọ̀rọ̀ gan ó máa ń bá Ọ̀ọ̀ni. Àṣà ní nǹkan kan tẹniyẹn rí. Gbogbo àwọn ọba tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí tí Ifá ò bá ti yàn wọ́n ṣe ń gbọ́ mi tó dẹ̀ jẹ́ pé Ifá gidi ni bàbá ẹ lọ gbàgbé ẹ̀ ìlú máa bàjẹ́ sí ni. Nílẹ̀ Yorùbá bàbá Ifá òun ló yan ọba. Ẹni tí Ifá ò bá ti wá yàn tó jẹ́ pé ìjọba ló gbé síbẹ̀ ṣe ń gbọ́ mi kì í ṣe ọba. Ẹ bá bí gbogbo ṣe ń pariwo ṣe kíní kan Aláàfin Ọ̀yọ́ igbá Aláàfin gbá kì í ṣe nítorí pé humanity o gbogbo wọn pátá nítorí owó tó fẹ́ kó jẹ ni. It is not because of humanity. Gbogbo story tí wọ́n sọ ìtàn wèrè tí wọ́n sọ kiri yìí it is not because of humanity. Ṣé ń get me? It is because of nǹkan táwọn fẹ́ jẹ. Láti ọdún tí wọ́n ti wá ń pa àwọn ìtàn yìí ayé ń bàjẹ́ sí ni. Ohun tí àwọn bàbá wa gbé kalẹ̀ síbẹ̀ gangan ni wàláì kò gbọ́dọ̀ rí báyìí. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ wa tẹ́ ẹ ti ń wò wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ ẹ fi ń wò wá ojú náà ò ní fọ́ o etí tẹ́ ẹ fi ń gbọ́ wa etí náà ò ní di. Ó ní fọ́nrán kan tí mo fẹ́ ká àtọ́jọ gbéyẹ̀wò tẹ́ ẹ ti wo díẹ̀ ń bẹ̀ yẹn. Ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ àti ọba Ọ̀ọ̀ni Ọ̀jájá òun náà ni ọ̀rọ̀ yìí dálé lórí ni fọ́nrán yìí dálé lórí tí mo fẹ́ ká jọ wò. Ó ní bàbá wòlíì kan tó sọ̀rọ̀ tẹ́ ẹ ti wò yẹn torí fọ́nrán sì kù síwájú wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan nínú fọ́nrán yìí nípa ọ̀rọ̀ ó so Aláàfin kò sí Aláàfin àti Ọ̀ọ̀ni Ọ̀jájá. Mo fẹ́ kí kájọ fọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ Aláàfin àti Ọ̀ọ̀ni Ọ̀jájá ọ̀rọ̀ yìí ti wá di ejìnrìn ọ̀tẹ̀ o bá a ṣe ń pa kan nìkan rú. Ṣùgbọ́n ẹ̀yin Yorùbá ẹ jẹ́ ká ṣọ́ra o ká ṣe pẹ̀lẹ́ o. Ṣùgbọ́n ẹ má jẹ́ wá gbà yín lákòókò ẹ̀yin èèyàn wa ẹ ṣí ẹ̀ fọ́nrán yìí ẹ jẹ́ kó go far kó kọ ọmọdé kó kọ àgbà kó kọ ọkùnrin kó kọ obìnrin. Tá bá rí ẹni tí ò ti subscribe sórí ètò ẹ subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà. Ó ní kinní kan bí aago báyìí táwọn olóyìnbó ń pè ní notification bell. Ẹ fọ́ tẹ̀ tẹ́ bá ti fọ́ tẹ̀ á gbé ọ̀lù wá ẹ tẹ ọ̀lù yẹn sódà lóòrèkóòrè tá bá ti mú fọ́nrán wá ẹ̀yin náà lè mọ jàǹfààní ẹ̀. Ẹ má jẹ́ gbà yín lákòókò ẹ tún wá lọ wo fọ́nrán ìbò sí lọ. Ó yá ẹ jẹ́ kí n gbé bàbá wòlíì wọlé kan yànnàná ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún wa. Ní of Ifẹ̀ bẹ́ẹ̀ ni bàbá Aláàfin tó ṣẹ̀ṣẹ̀ gbé débẹ̀ tó jókòó sórí àpèrè báyìí kó lè pàṣẹ fún èmi bí mo jẹ́ wòlíì pé òun fún mi 24 ṣẹ́ ń gbọ́ mi ṣá. Mi ò mọ bí wọ́n ṣe tò gbogbo ìrìn àjò lọ́balọ́ba o. Ìyẹn lẹ ṣe rí wípé ìjà ó dìde láàrin Aláàfin. In fact gan mo mọ̀ wípé Ọ̀ọ̀ni of Ifẹ̀ kò bẹ́ẹ̀ nìkankan jà. Ọ̀ọ̀ni of Ifẹ̀ ẹ lọ confam ẹ̀ dáadáa bàbá Ifá ló yàn síbẹ̀. Àkókò ẹ̀ dẹ̀ gún régé. Mo fi ayé àti Ọlọ́run gbúrò ọ̀rọ̀ tí mo sọ yìí. Ìyẹn nìkíní ẹ wò ó sí nígbà tí ọba Ghandi tó débẹ̀ kí ṣé ẹ gbọ́ lẹ́nu Pásítọ̀ Adébóyè tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn ṣé ẹ̀yin gbọ́ lẹ́nu ẹ̀ wípé kí ló lọ ṣe nídìí lọ́dọ̀ ọba lẹ́yìn ó bless yẹ. Adébóyè náà mọ ó mọ nǹkan ọ̀nà tó gbọ́dọ̀ tọ̀. Adébóyè kan ló gbọ́dọ̀ sọ pé báyìí lolúwa wí no. Gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run bàbá mo lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ Ifá òun ni yànba ibẹ̀ kọ́ la pé wòlíì sí. Tó bá wá rí pé àwọn ò lè jọba tó wá rí kìrìsìtẹ́nì ni ó dẹ̀ lọ ṣe pásítọ̀. Tó bá wá rí pé mùsùlùmí ni ó dẹ̀ lọ ṣe àfà kí ló gbé ẹ dédìí ọba láti ètè kọ́ ṣe gbogbo tí wọ́n yí padà òun ló bayé jẹ́ o. Mo sì tún tẹnu mọ́ o gbogbo bá ṣe ń pariwo tí wọ́n pìtàn wèrè kiri nípa ọ̀rọ̀ Aláàfin yìí kì í ṣe pé because of humanity o kì í ṣe pé wọ́n fẹ́ gbọ́n ìyà lára àwọn ọmọ ìlú o wọ́n ò gbọ́n ìyà kankan o owó tí wọ́n fẹ́ kó jẹ Ọlọ́run dẹ̀ fi hàn kan wọn bàbá nípa ọ̀rọ̀ Ọ̀ọ̀ni of Ifẹ̀
bàbá kò sí bí wọ́n ṣe lè sa eré ẹ̀tọ́ wọn ò lè borí Ọọ̀ni of Ifẹ̀. Ọọ̀ni of Ifẹ̀ mi ò fẹ́ mọ bí wọ́n ṣe tó, mi ì fẹ́ mọ bí wọ́n ṣe kọ́ sílẹ̀ tí wọ́n wá ń tútùkùtù jáde, kò sí ì tó lè borí Ọọ̀ni of Ifẹ̀ nínú gbogbo wọn. Ọ̀nà kan tí wọ́n lè rìn náà ni wípé kí wọ́n má jẹ́ kí ẹnu kó gbé wọn lọ sí ipò ọba, kí wọ́n jẹ́ kí Ifá ṣẹ́gun mi olótùú kí wọ́n jẹ́ kí ó yan ọba. Tí Ifá bá yan ọba ìlú máa tòrò. Ẹ rí wípé kò ní sí wípé èèyàn kan ju èèyàn kan lọ. bàbá ẹni tó wà ń bẹ náà lónìí ọba Ọ̀wádé Ifá náà ló dá. Ifá kọ̀kọ̀kọ̀ mo fi ayé àti Ọlọ́run búrẹ̀, ẹ jẹ́ kí wọ́n kó onífá 20 sílẹ̀, onífá 20 kí wọ́n tún padà tún Ifá ẹ̀dá. Ẹ gbọ́ kí kì í ṣe àwọn onírò tí wọ́n lọ kó síbẹ̀ o, kọ́ kó onífá tó ń dá Ifá 20 sílẹ̀ pèsè. Ṣé Ifá ló yàn? Á sọ pé Ifá kọ́ ló yàn. Ìjọba ló yàn síbẹ̀, kì í ṣe Ifá. Gbogbo nǹkan ló ní, gbogbo nǹkan ló lójúṣe ẹ̀ náà. Wòlíì alójúṣe tiwa tí wọn bá fẹ́ fi irọ́ sí o. Pé mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló máa bú wa pé ṣé wòlíì náà ló ń sọ yìí. Tí ẹ ò bá fẹ́ fi irọ́ sí, wòlíì olójúṣe tiwọn, àáfà olójúṣe tiwọn, àwọn tí wọ́n dẹ̀ gba traditionalist gbọ́, àwọn náà ṣe kí ni wọ́n lójúṣe tiwọn. Kí wá ní èmi wòlíì máa lọ gba ojúṣe traditionalist ṣe? Ṣé possible? Lára ojúṣe traditionalist sọ pé àwọn traditionalist ni wọ́n kọ́kọ́ wà kí mùsùlùmí tó wá, tí kìrìsìtẹ́nì tó wá. Àwọn ni wọ́n wà ní ìhà ọ̀rọ̀ ọba. Kò wá possible lẹ́ni kéèyàn kan wá lóyún òun fẹ́ kú tán, àwọn yẹn kọ́ ló máa sin òun. Kí ló bá débẹ̀? Tó bá fẹ́ jẹ́ kí traditionalist sin ẹ́ kí ló bá dé ìdí ọ̀rọ̀ ọba? Wàá dẹ̀ lọ sí àáfà ẹ̀ jẹ́jẹ́. àbí kó ṣe wòlíì. Àbí kó ṣe wòlíì. nínú ìjọ sẹ̀lẹ̀. Ìyẹn ló gbọ́ ìlú yìí jẹ́, ìlú yìí ò lè tòrò tí Ọlọ́run máa tún fi padà wá, tí Jésù máa tún fi padà wá. Ìlú yìí ò lè tòrò mọ́, ìlú yìí ti fọ́. Nàìjíríà ni mo sọ nípa ẹ̀ o, because ọmọ ọ̀nà wọ́n yí ọ̀nà, kò possible pé ọ̀nà nìyí ẹ wá ń yí ọ̀nà, báwo ló ṣe fẹ́ rí? Ìlú yìí ò lè tòrò tí Jésù máa tún fi padà wá mọ́sẹ̀. kí la lè ṣe tí a fi tòrò, kí la lè ṣe. Àfi tí wọ́n bá tọ ọ̀nà tó yẹ kí wọ́n tọ̀. ká ṣòótọ́ ká ṣòdodo. Irú ọmọ kékeré tí kò mọ ìtàn, Ọọ̀ni of Ifẹ̀ tó kú lọ gan, ọmọ kékeré tó ń sọ̀tàn Ọọ̀ni of Ifẹ̀ tó kú lọ, bàbá wọn kò lè sọ̀tọ̀ ẹ̀. Tọ́wọ́ dẹ̀ dórí TV tọ́wọ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yìí báyìí, ṣe àwọn èèyàn máa ní yes sir, ó correct, kò dẹ̀ correct bàbá. ká ṣòótọ́ ni pàtàkì báyìí. Kọ́ sọ òtítọ́, wọn ò dẹ̀ lè sọ òtítọ́. Ìdí tí òtítọ́ ò dẹ̀ ṣe lè jáde ní wípé ohun tí wọ́n fẹ́ kó jẹ. Kí ẹgbẹ́ ni àbítọ́ gbà tí o máa tí yẹn máa ní òun bá Ọọ̀ni of Ifẹ̀ òun bá jà. Ọọ̀ni of Ifẹ̀ ìkíní ó ti ṣáájú ẹ̀ débẹ̀. Nígbà tí wò tiẹ̀ tí ìrìpò fẹ́ jọba, Ọọ̀ni of Ifẹ̀ ti ń rìn. With that alone you must give him the respect. Èyí tó fi adé yẹn sílẹ̀, adé Aláàfin sílẹ̀ sí, àní ó ṣe ọ̀nbù Ọọ̀ni of Ifẹ̀ kékeré yìí. Why? Ìjọba ló fi síbẹ̀ o, tó bá pé Ifá ló fi síbẹ̀ bàbá, gbogbo nǹkan máa lọ déédéé. Mi ò fẹ́ mọ nǹkan tó ti wà nílẹ̀ tí wọ́n pè ní ìtàn o, ìtàn katakata tí wọ́n ń pa yìí o, ìtàn tẹ pa títí látọjọ́ yìí tí ìlú yìí ó tòrò. Bàbá tó tún pa ìtàn, mo ní bàbá kan tó pa ìtàn lẹ́nu ọjọ́ mẹ́ta nípa Ọọ̀ni of Ifẹ̀, nípa Aláàfin. Bàbá tí mo rí yẹn, ìyà ń jẹ, ìwọ tí ìyà ń jẹ, táwọn kan jáde tó ń sòtítọ́, èyí tó pé ìtàn wèrè tẹ̀ ń pa ẹ̀dẹ̀ àìdìsá abẹ́ ebi lọ́wà. Kì í gbogbo tí wọ́n sọ yẹn kì í ṣe wípé ọ̀wọ́ adé àbí kílẹ̀ porúkọ ẹ̀, kì í ṣe wípé it is for humanity. Mo lè fi gbogbo ara sọ, kò lè pàṣẹ fún mi. Tinubu nìkan, ṣé ẹ gbọ́ mi? Tinubu nìkan, gómìnà ìlú yìí nìkan, chairman ìlú yìí nìkan, I am talking about the government ló lè pàṣẹ fún èmi tẹ́lẹ̀ tí mo lè ṣe nǹkan kan. Ìjọba wọn bí ọba náà dá. Wọn ò bí ọba náà dá. Ọba tó bá ti respect wòlíì, even nǹkan tó bá pé Ifá ló gbé síbẹ̀ ni, wọ́n gbọ́dọ̀ respect ìránṣẹ́ Ọlọ́run. Ọba tí ò bá ti respect ìránṣẹ́ Ọlọ́run, àwa gan máa tẹ ojú wọn mọ́lẹ̀ ni. Ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbálá ayé, ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ ohun, ṣùgbọ́n kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́, pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá tàtà káàkiri nílé lóko. Ntẹ́yìn náà bá ní tẹ́ fẹ́ sọ sí fọ́nrán tẹ̀wé, ẹ sọ sínú àpò kọ́mẹ́ǹtì wa, kẹjẹ́ kájọ fọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀. Ibi tá fi àdàgbà ètò ìsọlẹ̀ sírè, ààrẹ jù báyìí lọ, bó bá tó ṣe ń lọ àtọ̀jẹ́ kẹ́ ẹ mọ́ gbọ́. Fáǹfààní ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ subscribe sórí ètò wa, kẹ́yìn náà kẹ́ lè mọ jàǹfààní bàbá ṣe mú fọ́nrán wa sórí ètò wa. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa wo fọ́nrán wa, tẹ́ ń bá wa subscribe, tẹ́ ń bá wa like. Lágbára Ọlọ́run Elédùmarè, ọwọ́ tẹ́ fi ń ṣe yìí, ọwọ́ náà ẹ̀ ní fi gbọ́mọ sí. Ohun rere lẹ́ẹ̀ máa fi ọwọ́ náà ṣe, ohun rere náà lẹ́ẹ̀ máa fọwọ́ náà ṣe. Ẹ wo, ó yá, àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé
ire lójú owó rí, ire lójú ọlá ń rí, ire lójú gbogbo wa ọmọ rí o. Ìpàdé wa bí oyin ó dìgbà.